Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì olóyè Ayọ̀délé Peters Fáyọ̀ṣe tí àwọn tiẹ̀ tó tún máa ń pè ní ọ̀ṣọ̀kùmọ̀lẹ̀ ẹkùn ọkọ̀ òkè ó mà ti tú àṣírí wípé ìjà tí èdè àìyedè ó ṣẹlẹ̀ láàrin gómìnà ìpínlẹ̀ Èkìtì àsìkò yìí gómìnà Bíọ́dún Oyèbánjí àti ọ̀gá ẹ̀ nídìí òṣèlú tó sọ di gómìnà gómìnà àná ní ìpínlẹ̀ Èkìtì là ń sọ nípa èyí ọ̀mọ̀wé Káyọ̀dé John Fáyẹmí tí ó sì jẹ́ kó di mọ̀ pé òun lòún gba gómìnà ní ìmọ̀ràn láti fi ọgbọ́n àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú sùúrù láti fi ṣe ọ̀rọ̀ ọ̀hún. Ẹ rántí pé lọ́dún 2022 ó ní gómìnà ìpínlẹ̀ Èkìtì àná ọ̀mọ̀wé John Káyọ̀dé Fáyẹmí ni ló parí ìjọba ẹ̀ tó sì fẹ́ gbéjọba sílẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ó wò ṣùṣùn ó sì wọnú àwọn tó jọ ń ṣèjọba ó mú Bíọ́dún Oyèbánjí tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Èkìtì òun ló máa fi ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì tó sì jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló mọ̀ pé ọmọlẹ́yìn Fáyẹmí ó ní Oyèbánjí nídìí òṣèlú àti pé títí ẹni yóò máa ṣe ní ipò gómìnà ni ló jẹ́ kí Fáyẹmí ó fi sí ipò gómìnà láti rọ́pò ẹ̀ lẹ́yìn tí ó gbéjọba sílẹ̀. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé awuyewuye ti ń lọ tipẹ́ pé èdè àìyedè ó wà láàrin Fáyẹmí àti gómìnà Bíọ́dún Oyèbánjí ṣùgbọ́n lọ́sẹ̀ tí ó kọjá yìí ẹni Fáyọ̀ṣe ló má ṣẹ̀ṣẹ̀ tú àṣírí náà tó la ọ̀rọ̀ náà mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni Fáyọ̀ṣe kò tú àṣírí ohun tó wá fa ìjà Fáyẹmí àti Oyèbánjí ṣùgbọ́n tó jẹ́ kó di mọ̀ pé èdè àìyedè ó ṣẹlẹ̀ láàrin wọn èyí tí òun mọ̀ sí. Nínú ọ̀rọ̀ Fáyọ̀ṣe tó ṣe nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe fún lórí tẹlifíṣàn Arise TV lọ́sẹ̀ tó kọjá ìyẹn ló ti jẹ́ kó di mọ̀ o nígbà tó ń sọ̀rọ̀ nípa ìjà burúkú tó ń ṣẹlẹ̀ láàrin gómìnà ìpínlẹ̀ Rivers èèyàn gómìnà Sim Fubara àti bàbá àsàlẹ̀ tó sọ di gómìnà èèyàn mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá lásìkò yìí Nyesom Ezewo Wike ìní Fáyọ̀ṣe máa ń fi ìjà Fubara àti Wike ó fi ń wé tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì tiẹ̀ náà láàrin Oyèbánjí àti Fáyẹmí. Fáyọ̀ṣe tú àṣírí pé àwọn èèyàn ò mọ̀ wípé ìjà ṣẹlẹ̀ láàrin Fáyẹmí àti Oyèbánjí ṣùgbọ́n ó ní dípò kóun lo àǹfààní náà láti lọ máa ṣe ìgbèlẹ́yìn Oyèbánjí kóun wá ní kó máa gbógun ti Fáyẹmí láti lè jèrè gómìnà èèyàn pé kóun gba gómìnà kúrò lẹ́yìn Fáyẹmí ó lóun ò ṣe bẹ́ẹ̀ nítorí pé òun mọ ìrírí òṣèlú òun ní ìrírí òṣèlú dáadáa òun sì kórìíra kéèyàn máa dalẹ̀ tàbí fi ibi sú olóore. Ó ní fúnra òun lòun tún gba gómìnà ní ìmọ̀ràn pé dẹ́ẹ̀dẹ́ẹ̀ máa họ ò gẹ́gẹ́ bí èdè àwọn èègùn ìpè kí gómìnà kó fi sùúrù ṣe kó má ṣe bá olóore ẹ̀jà tó sì ní èyí ló jẹ́ kí ìjà gómìnà Oyèbánjí àti gómìnà àná ní ìpínlẹ̀ náà tó fi ṣe gómìnà yún ọ̀mọ̀wé John Káyọ̀dé Fáyẹmí kó má ṣe díta kó sì má ṣe di ariwo gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers ní àsìkò yìí.